الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. mo kí Yorùbá mi lápọ̀nlé kí ló bá kọ́ bá kí kọ́ wá sẹ́lẹ̀ sáré. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí ọ̀rọ̀ díẹ̀ náà ni láti fi ṣe àlàyé kan tó sì pàtàkì láti ṣe. mo gbọ́ ọ̀rọ̀ tí àwọn bàbá wa Samatu Mufti Biladi Yorùbá Sheikh Dawood Imran Malasa tí wọ́n sọ nípa Saudi Arabia. Wọ́n ṣàdúrà fún Saudi gan, wọ́n sì wọ́nà kọ́ pé wọ́n sọ pé ẹnìkan gbọ́dọ̀ mọ wọ́nà aburú fún Saudi Arabia. A sì gbọ́dọ̀ ṣe pé a gbọ́dọ̀ mọ sí àdúrà fún, a sì gbọ́dọ̀ mọ nípa pé a ti mọ bí Saudi Arabia ti jẹ́ sáà mùsùlùmí. Saudi Arabia ibẹ̀ ní kíbla mùsùlùmí wà. Mẹ́kà, Mẹdínà, àmọ́ bẹ́ẹ̀ ti ṣe rí nínú Islam láì ní wọlé pẹ̀lú orílẹ̀. Ìjọba Saudi Arabia, ọ̀rọ̀ tí wọ́n á sọ tó pé ó ní ìdí àti ṣàlàyé rẹ̀ náà ni ọ̀rọ̀ tí ó jẹ mọ́ pé nígbàtí Ahmadu Yasin kú, nígbàtí àwọn kèfèrí pa Ahmadu Yasin nínú haram náà ti kírun Salatul Ghaibi, ìrun tí èèmọ́ kí sí òkú tẹ́ sí ń bẹ̀, tí èèmọ́ kí sí là pé Saudi Arabia ó kírun sí Ahmadu Yasin là nínú haram. Nígbàtí Ismaila Aniya kọlùmọ́ fọ̀rọ̀kẹ́ tó náà tí wọ́n pa òun náà sí Iran, pé Saudi Arabia ò sí bẹ́ẹ̀, pé wọ́n ṣe tàkọ́kọ́ tí wọ́n ṣe kejì, wọ́n ní pé àwọn ọmọ ọba wọ́n ti gbàbọ̀dè. Ibi bọ́ fẹ́ sọ̀rọ̀ bá gẹ̀ ọ̀nà ṣe rí kọlùmọ́ ní sa ọba wa Mufti lẹ́sàn rí kì í ṣe pé Saudi Arabia gbàbọ̀dè. In tí Saudi Arabia ṣe tó wá sí pàwà náà ní tá ṣe nù. Ìkwánù mùsùlùmí tẹ́ bá gbogbo wọ́n lè máa wí àwọn kan mìíràn wọn tí è sí pé ó jẹ́ ti wọn gba pé tíjà ti ń ṣe láàrin èèyàn kò sí tí ìbájà ò ní máa wí sí ẹni tí ń bájà. Àmọ́ wàhálà ti pé kò nífẹ̀ẹ́ Saudi Arabia, wọ́n wá burú fún Saudi Arabia. Ètò táwọn ọ̀tá ń wá tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí Saudi Arabia, àwọn ìkwánù mùsùlùmí náà wọ́n dó lẹ́yìn wọn tí pé àmọ́sí náà jẹ́ kan nù wọn bá náà. Saudi Arabia tó pé bó ti ṣe rí wọn agbọ́dọ̀ mọ́ wọ́n kí dáadáa máa ṣẹlẹ̀ níbẹ̀ ní kí ká tó a máa kẹ́ àwọn ọ̀tá lẹ́yìn, kápá àkótó a máa wà lẹ́yìn àwọn tí wọ́n tó ń wá kí Saudi Arabia ọmọ ní istikrar, ọmọ ní fa ìbalẹ̀ kọjá pé Mẹ́kà Mẹdínà ìtọ́jẹ́ kí ní ìrẹ̀gán ní ìdarí Mẹ́kà Mẹdínà kò ní ọwọ́ Saudi tó ń gbé sọ UN bẹ́ẹ̀ ni wọ́n máa darí Mẹ́kà Mẹdínà. Sẹ́pẹ́lẹ́ òun kò sí máa gbọ́. Iran ti ń pèpè fún kẹ́ tipẹ́, wọ́n ti ṣèwọ́de lórí ẹ̀, wọ́n ti ṣe conference lórí ẹ̀ bá ń lọ pé kí ìdarí Mẹ́kà àti ìdarí haram méjèèjì tó àwọn Mẹ́kà àti Mẹdínà kó kúrò lábẹ́ Saudi Arabia kọ́ jẹ́ pé UN ni ó máa darí ẹ̀. Sáà lè gbé ìtọ́jú mọ́rọ̀ ẹ̀sìn lọ sí abẹ́ UN kọ́ bá nídìí sí ẹnì kan kọ́ máa pèpè sí nǹkan bá náà ẹni tó bá dé ọmọ pèpè sí rẹ̀ ọ̀tá ní kéèyàn mọ̀. Sókè ọ̀rọ̀ ni pé in tí ń bẹ láàrin Saudi Arabia àti àwọn Hamas tàbí ẹjá pé Ikhwan ìjà ní bẹ́ẹ̀bẹ̀ ẹ ń bá ń wá kí aburú ọba àyàn tó fẹ́ pààyàn run ẹnìkan ò ní wá kó ń tọ̀ náà wà láyé tàlàáfíà. Eléyìí ní ti bẹ́ẹ̀bẹ̀ nígbàtí àárín wọn dá ní àsìkò tí kírò sí Ahmadu Yasin ńlá, nígbàtí àárín wọn ọ̀dá, nígbàtí àná ń kí àwọn ọ̀tá lẹ́yìn wọn láti jẹ́ pé wọ́n mọ̀ pèpè sí tí ó kò bá Saudi Arabia. Sáde fẹ́ gba Saudi Arabia, fẹ́ gba Mẹ́kà àti Mẹdínà lọ́wọ́ Saudi Arabia, kí ló kù fún? Kò sí tí ó kù fún Saudi Arabia wọn nítorí níyì náà nù káálẹ̀ ìkan tó máa wà lẹ́yìn wọn àtàwọn nǹkan míì náà tí ò sí máa gbọ́ tẹ́ pé wọ́n máa sọ ń pa Saudi Arabia. Gbogbo ilé ìpátá kò lè fa kí Saudi Arabia ò nífẹ̀ẹ́ irú wọn pàápàá báwa náà ò ti lè nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀. Ilé ní tó fà tó yẹ pé àti Ahmadu Aniya kú bóyá wọn ò kírun Salatul Ghaibi sí la. Ilé ní tí ọ̀sẹ̀ lè bá ọ̀rọ̀ òṣèlú sì ní ọ̀rọ̀ òṣèlú náà sí ní wọn bá làwọn tá a já àfáà lè dá sí ma bá àfáà tó fẹ́ dáa jù ká mọ̀ bá dá sí kára fíẹ́lẹ̀ jẹ́ kí wọ́n bá lọ bẹ́ẹ̀ ká máa fàdó àràn wọn lọ́wọ́ lè ní ọmọ torí tá a bá la dá sí ó fi jẹ́ pé àfáà àti ẹni dá sí ti ń lọ àbùkù mọ́ kàn wọ́n kẹ́yìn nígbà tí kọ́tọ̀rọ̀ àti Saudi Arabia ń jà ẹ̀wọ̀sẹ́ àti wà lálàáfíà ẹ̀ bá dákẹ́ ni àwọn tó pé àgbèjà Saudi àbágbèjà kẹ́ni kan ẹ̀wọ̀sẹ́ ìwò tí wọ́n bára wọn ní ìsìn báyìí ní ìsìn
gbogbo ẹni tó fi ẹni tọ́jà àfa ìwọ ẹni tó pa alẹ́ jù ká máa dákẹ́ bí àwọn tọ́jú mọ́rọ̀ òṣèlú mo kí ẹ̀ bá wa sábà tó mufti wọ́n fẹ́ bá ní máa sàlékún dáadáa yìí wọ́n fẹ́ sọ léyìí wọ́n ìbá àjà àǹfààní fún ẹ̀ tí wọ́n ti gbọ́ tí wọ́n ò ní mọ tẹ́yìn gbẹ́ lérò pẹ̀lú ẹ̀ àti bọ́ọ̀lù ti ṣe nítorí Saudi Arabia ò ṣe kọ̀gbàbọ̀dì pàápàá àwọn àmọ́ọ̀sì àwọn ní yíra padà ní kò bẹ́ẹ̀ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí dáa pọ̀ àwọn tá a já àfa ká máa yẹ o ọ̀rọ̀ pààyàn ìlú kan ń jà wọ́n bára wọn sí kíní ẹ wò ká máa fẹ̀dọ́ àwọn ọlọ́pàá máa parí síbi láàrin wọn àpé àárín yìí wọ́n ṣàbòsí àwọn ilé ìgbàbọ̀dé yóò pa síbi tí kìí sí pé bẹ́ẹ̀ lórí ọlọ́pàá yóò padà sẹ́yìn lẹ́sẹ̀ àdó yóò padà gbà lẹ́sẹ̀ fún gbogbo àtàwọn yóò sànú wa o lọ́mọ sórí Islam wal muslimin.